ò mà gbọ́rú eléyìí rí o àbí kí n sọ wípé n ò rírú eléyìí rí ni kí n sọ. Arábìnrin kan ló bá sọ̀rọ̀ kan fún mi ó ní wípé òun bímọ lọ hospital pẹ̀lú operation òun ò tí ì lajú kóun rí pé ilé ayé lòun wà báyìí tọkọ òun ti lọ ń dáwọ́ ọmọ tóun bí fún àwọn ará ilé òun. Ó náà ti ṣeun ó ní mi ò tí ì lajú hospital ni mo wà tí ọkọ mi tó ti kúrò lọ́spítà ọjọ́ gbé òun sórí bẹ́ẹ̀dì ni. Àwọn táwọn tó ṣe operation àwọn ọkọ wọn wà lọ́dọ̀ wọn tó dúró tì ṣó ti lajú àbí ò tí ì lajú. Wọ́n ní ọkọ òun ò dúró ó wá lọ sílé ó pọ̀ sí rọtí ó ra gbogbo ẹ̀ fún àwọn èèyàn. Ó ní ilé táwọn ń gbé bí family house ni. Ó ní kọ́kọ́ òun má kọ́lé gan pé òun jùpọ̀ ilé tọkọ òun kọ́ lọ wàhálà ló jẹ́ fóun. Ó ní ọkọ òun gbogbo àwọn ẹbí ẹ̀ lé àwọn ni wọ́n ń gbé. Ìyá ọkọ òun ní ọkọ tiwọn o tí bàbá ọkọ òun sì wà láyé àmọ́ tán bá ṣẹ́jú pé ilé òun náà máa wá. Sunday ó ń bọ̀ wálé àwọn, Saturday ó ń bọ̀ wálé àwọn. Wọ́n ní ìyẹn ò tiẹ̀ wá jẹ́ nǹkan kan fóun torí òun ò tiẹ̀ ríro ṣebí ilé ọmọ wọn ni wọ́n wá. Ó ní àǹtí ṣeun ó mà ṣe o. Ó lóun wá bímọ second born ibi wàhálà ṣe dúrógbò iná ló jẹ́ kó ṣe operation bí ọmọ yìí. Wọ́n ní ọkọ tòun òun ò tí ì kúrò ní òun ti kúrò ní tíátà wọn jẹ gbóhùn sórí bẹ́ẹ̀dì ni ó dẹ̀ lọ. Súlẹ̀ ẹjọ́ yẹn ọkọ òun ò wá sí hospital. Àwọn ará hospital ló ń take òun tó ní irú ọkọ wo lọkọ yìí. Wọ́n pe nọ́mbà ẹ̀ switch off ni. Àǹtí ṣeun ìjọ́ kejì aago mẹ́rin lọkọ òun tó wá. Ìyá òun tó wà nílùú àwọn lọ́hùn ìyá òun dé ṣáájú ọkọ òun níjọ́ kejì. Torí hospital ìyá òun gbàbọ̀ tó ní kó lọ́ọ́ máa yẹ kó rí òun ó burú. Àǹtí ṣeun ibẹ̀ láwa ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ìkómọ́kù ọ̀la wọ́n dé ṣáàdì àwọn pé káwọn máa lọ. Ó ní àwọn fámìlì ọkọ òun ti mú aṣọ wọ́n ti rán aṣọ wọ́n ti ṣe gbogbo ẹ̀ wọ́n fẹ́ ṣe ìkómọ wọn jọ lówó hospital mú un kúrò lọ hospital. Oníjọ́ ìkómọ owó ló ń dá wọn dúró kò ṣe ètò òun o. Ó lóun ò gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ hospital ló wà. Àwọn alẹ́ wá kí òun àwọn ará àdúgbò wọn tó ráwọn àwọn kọ́lé àwọn wọ́n wá kí òun wọ́n sọ kankan. Ní àárọ̀ ọjọ́ ìkómọ wọ́n pẹ̀ ẹran òun jẹ́ wà lọ hospital òun tí kò lọ hospital. Bẹ̀tà àwọn ẹ̀gbọ́n òun rí pé báwọn náà ṣe máa ṣe ẹ̀gbọ́n òun sẹ́ndì owó wọ́n ṣe gbogbo ẹ̀ ọkọ òun ní kò sówó lọ́wọ́ òun fọ́jọ́ kan ní kò sówó lọ́wọ́ òun kìíní kan ó tó wà lọ́wọ́ òun kò sówó lọ́wọ́ ẹ̀bí sí báwo. Wọ́n ní ẹ̀gbọ́n òun sanwó hospital wọ́n ní ẹ̀ ti gbọ́ rí nígbà tó máa délé báyìí tó máa bọ̀ lọ́kọ̀ ló wá gbé òun táwọn bá ti mọ́mí òun táwọn bọ̀ padà báyìí àwọn ti bá tẹ́ǹtì wájú ilé àwọn èrò wájú ilé àwọn oníṣẹ́ gbọ́rú ẹ̀rí ó ní èrò tẹ́ǹtì wájú ilé àwọn olóhùn wá ní who dey do party ó ní your naming ceremony olóhùn ò bóòdì sí wọn nígbà táwọn pásítọ̀ dé nínú wa wọ́n sọ pé ara àwọn ẹ̀ẹ́tì wọn tí ìgbé kò ń bóde sí wọn lè jókòó wọ́n ní wọ́n múra fọ́ọ̀mù òun wọ́n dẹ̀ gbé lọ́ta wọ́n ṣòwò máa ní kó má gbé mi kó ń sọ̀rọ̀ kó ti kúkú lórí ó ní àǹtí ṣeun ọmọ owó òun tó ń fọ operation bí àkọ́bí òun ò fọ operation bí o ó ní kò tí ì pòṣù mẹ́ta tí ọ̀rẹ́ òun tó jọmọ ìlú ọkọ òun but ọ̀rẹ́ tòun ìbọn ọmọ ìlú àwọn ọkọ òun ṣe Ìgbò Yorùbá ni wọ́n o olóyún fọ́kọ òun ó ní olóyún fọ́kọ òun wọ́n tún wá mú wá nílé òun wọ́n tún wá sọ fún òun wípé òun jẹ́ kó mọ ọkọ òun o ọ̀rẹ́ tòun ní o wọ́n tún wá jẹ́ kó yé òun wípé ọ̀rẹ́ yẹn á fi tight náà ni. ó surprise ìwọ náà
tí ìbá ṣe pé mo rí evidence a sọ pé rọ ni ó lóun wá ní ọ̀rẹ́ àwọn afitaiti ó fún yàn lóyún ọ̀rẹ́ òun lóyún tó ń wá bá òun ó ní bẹ́ẹ̀ ni ó ní àti ṣeun tó fi kú òun lé yẹn nìyẹn ó ní kéèyàn náà ti kúrò ń bẹ́ẹ̀ nísìnyí o ó ní kéèyàn náà ti kúrò ń bẹ́ẹ̀ nísìnyí ó ní àwọn òun dúpẹ́ bí ẹ̀mí òun ò bọ̀ sí ó ní nǹkan sọ pé òun ò ní lọ ó ní ẹ̀gbọ́n òun kan ló dé lọ́sọ̀ kò pé lẹ́ni o máa kú mi báyìí gbogbo máa fi dì ẹ́ mọ́lẹ̀ ṣé torí ilé yìí ó ní gbogbo bẹ̀rẹ̀ sí ń pariwo ó ní òun ò dẹ̀ fẹ́ lọ́pọ̀ àti òun fi fi ọkọ òun àwọn ò ní nǹkan kan ó ní òun ò ní nǹkan kan bọ́ọ̀sì kọ́tà làwọn ń gbé ibẹ̀ làwọn ti kọ́lé táwọn kọ́ yìí nígbà tó wá wò pé tí ẹ̀dùn tó ń bá kú sóun lè sùn sínú ilé yìí wọ́n máa lọ ra ilẹ̀ fóun mà ní ọkùnrin á ní kóun ò fẹ́ kí wọ́n fi bẹ́ríà kọ́ fi dìsígọ̀ ilé òun nígbà tó ń tún fẹ́ lọ tún pé o máa gbọ́mọ lọ́wọ́ òun o máa ṣe kinní kan o máa ṣe gbogbo bàbá sásùn ó ló kọ́kọ́ fọmọ tírẹ́tìnì òun nígbà tó yá fún àlá rẹ̀ báyìí tó ń lọ síbẹ̀ pé àwọn ọmọ òun fẹ́ ó ní gbọ́mọ lọ́wọ́ òun o ó ní ọmọ tó wà lọ́wọ́ òun kékeré tó ń gbé lọ́wọ́ yẹn wọn náà kọ̀ gbà lọ́wọ́ òun ó lọ gbé fún jẹ nígbà tó yá nìyẹn ni pé come and carry your baby o if you like come and carry your baby òun lọ gbọ́mọ òun padà ó ní òun ló gbọ́mọ òun o ó ní àti ṣeun bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ní nísìnyí wọn àtàwọn ọkùnrin kò obìnrin kan ní obìnrin ní first born tó ń fọpẹ́sàn bí lọ ọkùnrin ọ̀nà ọmọ òun ló ń gbé káàkiri ó ló ń bẹ̀ òun nísìnyí àmọ́ àti ṣeun òun ò lè padà síbẹ̀ ó wà ní kí n sọ fún yín kí n bá mi fọwọ́ kàn wọ́n ayé lọ́gbọ̀n.